Akí gbogbo ẹni tẹ́ ń wò wá lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àti lágbàlagbà ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ilé ìtààmú wa fún yín tá a fi ń káàkiri ará ìlú láti gbọ́ ará ìlú. Ohun tá a mú wá lónìí la pè ní tọkọ ò bá lówó tíyàwó bá lówó ṣó lè mú kí ìyàwó yẹn kó sọ ọkọ ẹ̀ dẹrú. Tí ọkọ ò bá lówó tíyàwó bá lówó ṣó lè mú kí ìyàwó yẹn kó sọ ọkọ ẹ̀ dẹrú. N ta fẹ́ yẹ̀wò lónìí nìyẹn. Ẹ má bá mi kálẹ̀ lórí ètò wa. Pablo ló wà pẹ̀lú wa. Ẹ kú kalẹ̀. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. Ṣé ọkọ mi kò lè dẹrù mi? Kò lè dẹrù mi. Ìdí ẹ̀. Ṣé báwo ni bàbá ilé? Mo gbọ́dọ̀ ní respect pẹ̀lú ẹ̀ ní mo yẹ ń ṣe. Bí wọ́n bá ní nǹkan bí mi bá ní, mo ti lè ràn lọ́wọ́. Ẹ̀wọ́ fúnra ẹ̀ wà ní. Kò gbọ́dọ̀ mú fún ọkọ kó dẹrù ìyàwó. Àmọ́ wàhálà ló jẹ́ fọ́kọ. Torí wàhálà ni o. Bí aya bá lówó jọkọ lọ, kò gbọ́dọ̀ mú fún ọkọ kó padà di ẹrú fún ìyàwó ẹ̀. Ṣùgbọ́n àwa ọmọ òde dì sí irinṣẹ́ lọkọ ń dà fún ìyàwó bí ìyàwó bá lówó ju ọkọ lọ. Bá balẹ̀ kan ṣì wò obìnrin lóde òní bí wọ́n bá ti ní ṣe ń jìde kan ọmọ ń bẹ̀rẹ̀ sí fún wa ìmí ẹ̀ sí wọn náà kádé adé pé fọlẹ̀ ikú lè mọ̀ pàpà wà pààlẹ̀ máa gbọ́ ọmọ yìí ọba jẹun lé fún alice pàpà ibo rẹwà ẹsẹ̀ ẹ̀ lọ́gbọ́n fún mi léwe ọmọ mi ẹ̀ wọ náà ikú lè mọ̀ fọlọ́ olóńgbò náà jù tiẹ̀ lọ́mọ ṣe lẹ́nu eré ẹ̀ bá pé wọ́n yìí. Ọkọ lolórí aya lọ́jọ́kọjọ́ oníwó ju ọkọ ẹ̀ lọ sáyẹn pépà dìke kó di ìnáwó fún ẹ̀ náà fóbìnrin gidi yóò fẹ́ náà lùbáríkà ká ń wá ọjọ́ ọ̀la gidi fọ́ọ̀mù ẹ̀. Ọkọ ò gbọ́dọ̀ dẹrú ìyàwó nítorí pé ìyàwó ní owó jù lọ èèwọ̀ ní nílẹ̀ Yorùbá ẹ mọ̀ jẹ́ àpàfin lóyìnbó fún wa kò sí ohun tó burú jù ńbẹ̀ kí ìyàwó ní owó ju ọkọ ṣùgbọ́n tí ìyàwó bá ti wá ní owó ju ọkọ ẹ̀tọ́ ni kí ó ṣe àpọ́nlé ọkọ ní ìlànà tó tọ́ àti èyí tó yẹ kó fún ọkọ ní gbogbo ìtẹríba tí ó bá tọ́ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe Yorùbá tó bá wá dibi wípé ọkùnrin kan gbọ̀n lẹ́yìn ìyàwó ẹ̀ kiri torí wípé ìyàwó ẹ̀ ní owó jù lọ ọ̀lẹ ọkùnrin ni làzimi pé kò ní iṣẹ́ tí ó tọ́ àti èyí tó yẹ lápá. Ọkùnrin olójú gúgù tí ò fẹ́ ṣiṣẹ́ pàṣẹlẹ̀ ayé ìlà ti bá a pé ìyàwó lè lówó jọkọ lọ ṣùgbọ́n ọkọ tó bá fi ra ẹlẹ́ fóbìnrin ó lè sọ̀rọ̀ ẹ̀ di ẹrú fún obìnrin yẹn ṣùgbọ́n tó bá jẹ́ lọ́dọ̀ ti tẹ̀mí ni o ìyàwó máa lo owó ẹ̀ ó máa fi tọ́jú àwọn ọmọ ẹ̀ ó máa fi ran èmi gan lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe pé máa dẹ̀ fún un. ó lè rí bẹ́ẹ̀ tí fẹ́ bá wà àti rata tabáyà níta ipò bẹ́ẹ̀ tó bá jẹ́ ìrìn gbàbẹ̀ a lè rà ìfẹ́ nìyẹn kì í ṣe ẹrú. Ẹ̀yin wa lẹ́tí mú yẹn o tẹ̀sí ti gbádùn yẹn o ẹni táwọn yẹn sọ àmọ́ ní tèmi mọ̀ ni pé kò sí ní tó ń burú bẹ́ẹ̀ bọ́kùnrin yẹn bá níṣẹ́ lọ́wọ́ tó bá dẹ̀ mú iṣẹ́ lọ́kùnkúndùn wọ́n ní ojú tó rolẹ̀ báyìí ìloro rẹ̀ ń so bí àwọn Yorùbá ṣe sọ nìyẹn. Ẹ ṣeun, God bless you. A tó pàdé ńgbà mi. Sọ́nà TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.